chapter 6, the first one, only a change of heart. Mọ́mí wa sọ láàárọ̀ wọ́n ní àtúnṣe ọkàn, ká tún ọkàn wa ká tún ṣe, a change of heart. Ṣé rí heart yìí, soul, you can say your heart, a lè pè ní soul, a lè pè lọ́kàn. Tó bá ti wúwo jù, àìsàn ló máa ń tẹ̀lé. Ọlọ́run ò fa àìsàn ṣe Dávìdì o, ní Psalm 6 o, ṣùgbọ́n torí pé ọkàn Dávìdì ti wúwo jù, àìsàn wá tẹ̀lé. Gbogbo egungun Dávìdì ó wá bẹ̀rẹ̀ sí ní dùn. A gbọ́ ti Job, at least Sátánì fi àìsàn ó fi ṣe Job, but kò sí àìsàn kankan lára Dávìdì o, ṣùgbọ́n torí pé ọkàn Dávìdì ti wúwo jù. Kí ló sì fa kọ́kàn Dávìdì wúwo jù? Dávìdì sọ pé Ọlọ́run bá òun wí nítorí ẹ̀ṣẹ̀ tí Dávìdì ṣẹ̀. Nínú ọkàn Dávìdì yìí náà ni ẹ̀ṣẹ̀ yẹn wà, ní nǹkan tó fa ẹ̀ṣẹ̀ yẹn wà tẹ́lẹ̀ tí Dávìdì ò take care ẹ̀ o. Dávìdì fi sílẹ̀ nínú ọkàn yẹn tí Dávìdì ṣẹ̀ tó ṣẹ̀ wá wúwo, tó ṣẹ̀ wá ń dùn Dávìdì pé Ọlọ́run bá òun wí nísìnyí. Nínú ọkàn Dávìdì ni lust, ìfẹ́kùfẹ́ wà ńbẹ̀. Covetousness, ojúkòkòrò obìnrin ó wà ńbẹ̀. Ṣùgbọ́n for a long time Dávìdì ò rí o, kò dé address ẹ̀. Kó lọ fi gbàdúrà pé ìwọ Olúwa, ọ̀tá tinú yìí gangan, ọ̀tá tìta wà ńbẹ̀, ṣùgbọ́n ọ̀tá tinú ìfẹ́kùfẹ́ ọkàn mi, Olúwa mi ò fẹ́, má bá mi ṣẹ́gun ẹ̀. Ojúkòkòrò obìnrin, Olúwa mi ò fẹ́, má bá mi ṣẹ́gun ẹ̀. Kò sígbà kan tí Dávìdì gbàdúrà yẹn o, ó sì wà ńbẹ̀. Ṣé mọ̀ pé ọkàn èèyàn míì tá bá ṣí ń sìn, oríṣiríṣi yàrá ló wà ńbẹ̀. Yàrá bitterness, ìkorò ó wà ńbẹ̀ ní ọkàn èèyàn mìíràn. Yàrá ìbínú ní yàrá ní ọkàn èèyàn mìíràn. Àìnídáríjì ó ní yàrá. Ìfẹ́kùfẹ́ ó ní yàrá. Ìṣòro ayé gbogbo oríṣiríṣi, wọ́n ti wá pín ọkàn wọn yẹ́lẹyẹ̀lẹ. Gbogbo ọkàn yẹn á wá wúwo. Nígbà tọ́kàn bá sì ti wúwo, kí ló máa ṣẹlẹ̀? Àìsàn ni. So ẹ jẹ́ ká pay attention, ẹ jọ̀ọ́ ká fún soul wa. Torí tá bá ń gbàdúrà ọ̀tá tìta, ó yìí sì fún wa fire, warfare prayer. Olúwa pa wọ́n rẹ́, Olúwa pa wọ́n rẹ́. Ṣùgbọ́n ọ̀tá tinú wa ń kọ́. Ṣé à ń address ẹ̀? Ǹjẹ́ à ń gbàdúrà ń pa ẹ̀? Kí ni weakness wa tọ́ta tí Sátánì lè lò against wa? Ǹjẹ́ a fi ń gbàdúrà pé Olúwa bá mi take care ẹ̀? Tó bá jẹ́ pé Dávìdì ti take care lust, tó ti take care covetousness, kò ní ṣubú sínú ẹ̀ṣẹ̀ rẹpẹtẹ tó fa gbogbo wàhálà yìí bá Dávìdì. Even though wọn kọ síbẹ̀ pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ lásìkò yìí leléyìí, but a mọ̀ pé ẹ̀ṣẹ̀ tí Dávìdì ṣẹ̀, ẹ̀ṣẹ̀ méjì náà ló ṣẹ̀. Ìkan tó jẹ́ pé ó tóbi jù, òun ni ẹ̀ṣẹ̀ pé ó gba ìyàwó oníyàwó, ó fẹ́ ìyàwó oníyàwó, ó tún fẹ́ tán, ó tún pa ọkọ tó tún jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ni o, tó ń ja ogun Ọlọ́run, ọmọ ogun lábẹ́ Dávìdì, ó tún pa. So lẹ́yìn tó wá ṣèyẹn tán, fún any choice téèyàn bá make, consequences wà. You have to face the consequence. Ọlọ́run ò sọ pé kó má make a choice. You make a choice, you are ready for the consequence. Nígbà tí consequence ẹ̀ sì máa dé, ó pọ̀jù fún Dávìdì. Ìyà tí wàhálà yìí ti pọ̀jù fún Dávìdì. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ obìnrin tó ní ẹ̀gbọ́n ẹ̀ lọ bá láṣepọ̀, Amnon, tá bá rántí. Inú bí Absalom wípé kí ló dé tí ẹ̀gbọ́n òun máa lọ ṣe ní tó máa lọ defy àbúrò òun, torí ọmọ tán bá ti defy ẹ̀ ní straight, tán bá ti disvadi kò ní lọ́kọ. Pé why tí Amnon ṣe ṣerú ẹ̀? Inú bí Absalom, ó ní káwọn ọmọ ìránṣẹ́ òun kan pa Amnon. Wọ́n pa Amnon. Adonijah tún dìde, ó lóun fẹ́ gbàjọba lọ́wọ́ bàbá òun, wọ́n tún pa Adonijah. Ahitofel sọ fún Absalom, ó ní lọ bá àwọn ìyàwó bàbá ẹ̀, lọ bá wọn sùn ní gbangba ni o, níta ni kò ti bá wọn sùn, kó fi bàbá ẹ̀ ṣẹ̀ sí. Absalom ó lọ ní àṣepọ̀ pẹ̀lú àwọn ìyàwó bàbá ẹ̀. Absalom ò tún dúró ń bẹ̀, ó fẹ́ gbàjọba lọ́wọ́ bàbá rẹ̀. Absalom gan lọmọ tí Dávìdì fẹ́ràn jù o. At the end of the day, wọ́n tún pa Absalom ni. So gbogbo wàhálà yìí ti wá pọ̀ jù fún Dávìdì wípé ṣé ẹ̀ṣẹ̀ tóun ṣẹ̀ yìí náà ló wá fa gbogbo nǹkan tó tẹ́lẹ̀ yìí? Òun ti tọrọ fún ìdáríjì, Olúwa sì ti dáríjì Dávìdì. Ó kàn jẹ́ pé fún ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀, consequence ẹ̀ èèyàn á kúkú jẹ̀yà ẹ̀.
Apostle Paul tó fìyà jẹ àwọn Kìrìsìtẹ́nì nígbà tó jẹ́ Sọ́ọ̀lù, nígbà tó di Paul, ẹni pé náà àwọn apostle oníyà jẹ jù, ó jẹ́ pọ́n lọ́ba ìyà. Because any choice that you make, be ready for the consequences. It's gonna come. So Olúwa ti dáríjì Dáfídì, Olúwa ti jẹ̀yà, Olúwa ti dáríjì, ṣùgbọ́n guilt yẹn, mi mọ guilt ní Yorùbá, ìjẹ̀bi yẹn ó wà lọ́kàn Dáfídì, kò mú kúrò, pé ṣé òun náà lòun ṣerú nǹkan tó tẹ́lẹ̀. Ṣùgbọ́n nígbà tí loss wà níbẹ̀, tí covetousness wà nínú ọkàn tó ṣẹ̀ wá kan gógó, Dáfídì ò take care ẹ̀. Kí là ń try àti sọ, à ń ṣe gbogbo ilé ká lè kọ́gbọ́n ni o. Gbogbo wa la ní weaknesses wa, kò sẹ́ni tó pé o. Anger tó jẹ́ weakness Mósè, ó ní ó jẹ́ kó rí promised land o, ìbínú ni o. Bó ṣe ṣiṣẹ́ fọ́lọ́run tó, Mósè ò rí promised land o torí ìbínú. Torí Mósè ò dí pẹ̀lú ìbínú yẹn throughout. Kò sì gbàgbọ́ sọ fọ́lọ́run pé Olúwa, ẹ̀mí ìbínú yìí ó wà nílé wa. Ègún ni, bá mi mú kúrò, mi ìfẹ́ mọ́ Olúwa. Anger yẹn ni ò jẹ́ kó dé promised land. So à ń sọ kí gbogbo wa ká wo ọkàn wa. Olúwa, kí ló wà nínú ọkàn mi? Torí ọkàn yìí ó wà deceptive o. Ṣé ọkàn Dáfídì tó jẹ́ pé ọkàn tó rí bí ọkàn Ọlọ́run, ṣé òun ní ọkàn láti gbàyàwó oníyàwó ló wà nínú ọkàn rẹ̀ láti tún pààyàn? Ṣé Dáfídì gan mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ lè wà nínú ọkàn òun ni? The heart can be deceptive o. Kó ń kálukú tá bá ti ń gbàdúrà ọ̀tá ìta, ẹ jẹ́ ká gbàdúrà ọ̀tá tinú, ká gbàdúrà Olúwa. Nǹkan tó wà nínú mi tó lè mú mi ṣubú, Jésù ṣàánú mi, kó tiẹ̀ tó ṣẹlẹ̀, bá mi mú kúrò. Mi ò pé, mi ò tọ́, mi ti ẹ̀ mọ́ra mi, wọ́n nìkan ló mọ̀ mí Olúwa. Níbi tó kù sí Olúwa, bá mi mú kúrò. Ìyẹn number 1. Number 2, tó bá sì ti ṣẹlẹ̀, ẹ má jẹ́ ká wá gbé gbogbo guilt yẹn, ká wá gbé ka orí, àbí pé nǹkan kan tó ṣẹlẹ̀ sí wa, ká wá ọ̀pọ̀lọpọ̀ àìsàn torí pé ọkàn ti gba ọgbẹ́. Bí mo ṣe ń sọ Yorùbá dáadáa, ọkàn ti pòrúurú. Èèyàn mìíràn ń sìn, á kàn gbọ́ news kan lásán, á sì lọ máa yàgbẹ́. Kò yàgbẹ́ tẹ́lẹ̀ o, ó kàn gbọ́ news lásán ni o, ọkàn ẹ̀ ti pòrúurú, ó ti ní diarrhea ní kíákíá. So ọ̀pọ̀lọpọ̀ àìsàn tó wà nítorí pé ọkàn ti pòrúurú ni, ọkàn ti wúwo jù. Ẹ jẹ́ ká lọ tú ọkàn wa. Gbogbo àwọn kan tá fi sínú ọkàn tó ní yàrá, ẹ jẹ́ ká evict wọn, ká lé wọn kúrò. Unforgiveness, máa lọ, mi ìfẹ́ ọmọ. Bitterness, ìkorò, I don't want you. Ojú kòkòrò, ẹ jẹ́ ká lọ wò pé kí ló wà nínú ara mi, nínú ọkàn mi, àtèyí tí mi ò mọ̀ gan tó lè jẹ́ kí n ṣubú lọ́jọ́ iwájú. Olúwa, bá mi mú kúrò. Apostle John sọ nǹkan kan ní 3 John chapter 1 verse 2. Apostle John ó sọ wípé ó ní, olùfẹ́, èmi ń gbàdúrà pé nínú ohun gbogbo kí ó lè máa dára fún ọ. But ó wá sọ síbẹ̀ o, kí ó sì máa wà ní ìlera. Ó fẹ́ ká wà ní ìlera. Ó wá sọ pé ṣùgbọ́n ìlera wa o, bí ó bá ti dára fún ọkàn rẹ ni o. Bí ọkàn rẹ tó bá ṣe rí, bẹ́ẹ̀ ni ìlera rẹ ṣe máa rí. Tọkàn rẹ tí ò bá wúwo, tọkàn rẹ bá fúyẹ́, ò ní rógun àìsàn ò ní ráyè dúró. Ṣùgbọ́n tó bá ti di pé ọkàn ti pòrúurú, tí èèyàn gbogbo ọkàn ti bàjẹ́, ó ti dàrú, àìsàn oríṣiríṣi máa yọjú ni. So Apostle John sọ wípé bí ọkàn rẹ bó ṣe ń dára fún ọkàn rẹ sí, bẹ́ẹ̀ ló máa ṣe wà nínú ìlera, bẹ́ẹ̀ ló sì ṣe máa dára fún ọ. So ọkàn wa ó ṣe pàtàkì. As a matter of fact, Solomon ní Proverbs chapter 4, ìwé òwe orí 4 ẹsẹ̀ 17. Solomon sọ pé pa àyà rẹ mọ́, nítorí pé láti inú rẹ̀ wá ní orísun ìyè o. Ẹni tó máa lọ commit suicide látọkàn ẹ̀ ni o, ó ti rò ó pin ni o pé ohun is of no good, so kò lọ para òun. It has to happen from the heart o. So aláti pa ọkàn wa mọ́. Ẹ jọ̀ọ́, let the mind that was in Jesus Christ kó wà nínú wa. Let this mind be in you. Ká gbọ́kàn wa
ká gbélé Jésù Kristi. Gbogbo àwọn nǹkan tá dì mọ́ra, tá dì mẹ́rù, tá dì káàkiri, ẹ jù wọ́n sílẹ̀. Let go. Let go of them. God is a good God. Ó ti ṣẹ̀, okay. Olúwa ti dáríjì. Life continues. Ẹ má jẹ́ ká máa gbé guilt ẹ̀ṣẹ̀. Ẹ má jẹ́ ká máa gbé káàkiri. K'Olúwa kó lè gbé wa. Ká máa rántí wípé tí heart bá ti heavy jù, gbogbo wa tí heart David heavy yìí sìn, Ọlọ́run kọ̀ rọra fi sílẹ̀ ni. Ó fúnra ẹ̀ gan mọ̀. Ó láti máa sọ fún Ọlọ́run wípé turn back, return, Olúwa padà wá. Because Olúwa fi sílẹ̀. His heart was too heavy. God couldn't carry him. So if we want God to, tá bá fẹ́ kọ́ Ọlọ́run gbé wa, ẹ jẹ́ kí gbogbo àwọn weight wọ̀nyẹn, ẹ jẹ́ ká jẹ́ kó lọ. Ká bá fúyẹ́, tó bá fúyẹ́ gẹ́gẹ́ ní Ọlọ́run wa. Tá bá ti fúyẹ́, ó máa lè gbé wa sórí ìyẹ́, and then we can fly with him. But tá bá ti jẹ́ kí ẹ̀ṣẹ̀ kó dì wá mọ́lẹ̀, tá ń rọ tí gbogbo ẹ̀ heavy, Olúwa kàn rọra. Ìgbà tí Jésù Kristi gbé ẹ̀ṣẹ̀ gbogbo aráyé tó gbé wọ̀, Olúwa mójú ẹ̀ kúrò. Ọlọ́run mójú rẹ̀ kúrò lára Jésù Kristi ni. Ó mójú rẹ̀ kúrò ni. He can't stand that weight at all. Ìyẹn ni David realize after verse 7 tí David wá sọ pé you know what? Ó ti tó jẹ́. I just let go. Mo tújú ká. Mo tún ọkàn mi ṣe. Mo let go. Olúwa ó máa ń gbọ́ àdúrà. Aláàánú sì ni Ọlọ́run. Olúwa máa ṣàánú fún mi. Olúwa máa ṣàánú fún mi. So ọ̀rọ̀ ìyànjú wa, the first one nìyẹn. Second one wá ni wípé mo mọ̀ pé time wa ó ti ń lọ. Second one ni wípé how shall we proceed nígbà tí irú nǹkan bí eléyìí bá ti ṣẹlẹ̀, tí gbogbo ẹ̀ ti dojúrú, tí kò tiẹ̀ yé wa pé ọ̀nà wo lèèyàn fẹ́ gbé gbà. The first thing tí David ṣe ní chapter 6 tá máa kà lónìí ni pé David gba àdúrà o. Ẹ má jẹ́ ká sọ pé bí mo tiẹ̀ ṣe wà yìí gan mi ì lè gba àdúrà. Sátánì ló ń ṣeṣẹ́ o. Téèyàn bá ń sọ bẹ́ẹ̀, Sátánì ni o. Sátánì fẹ́ rọ́nà torí ó mọ̀ pé tá bá gba àdúrà nǹkan máa yí padà. Ẹ má jẹ́ ká sọ pé bí iṣẹ́ àdúrà kẹ̀ ẹnu òun gan wúwo mo lè gbàdúrà mọ́. Sátánì ni o. A ń láti gba àdúrà. Ká gba àdúrà ìgbàgbọ́. Bá ṣe lè tẹ̀síwájú òní wípé ká gba àdúrà. Àwọn gúdù mẹ́ ń kọ orin kan, mi rò pé mo rántí orin yẹn dáadáa, bọ̀ máa sọ ọ̀kan tó sọ wípé Daniel ṣàgbàdúrà ní oko ẹrú, tọ̀nà rẹ̀ bá rújú, kó ké pe Olúwa, bógun èṣù bá yọjú, ké pe Jésù rẹ̀, báwọn ọ̀tá gbógun dé, kó sátọ̀ Ọlọ́run lọ. Àdúrà ní ọ̀nà tá lè fi bọ́lọ́run sọ̀rọ̀. Bí wọ́n bá gbàgbọ́, Jésù yóò mú ọ borí. Ìyẹn ni pé àdúrà jẹ́ ohun tó jẹ́ pàtàkì. Tá bá ti gba àdúrà, àlàáfíà àwa wá. This is how to get peace. Torí pé David wá gba àdúrà. Lẹ́yìn tí David ti wá gba àdúrà, ṣe ló yí ọkàn ara ẹ̀ padà pé that is it. Olúwa ń gbọ́ àdúrà. Gbogbo wàhálà, gbogbo weight yẹn, I let go. So James sọ ní James chapter 5 verse 13. Jákọ́bù orí 5 ẹsẹ̀ 13. Ó ní inú ẹnikẹ́ni á bàjẹ́ nínú yín bí jẹ́ kí ó gba àdúrà. Ó ní inú ẹnikẹ́ni á dùn jẹ́ kí ó máa kọrin mímọ́. Kó gba àdúrà. Ẹ jọ̀ọ́, àdúrà jẹ́ pàtàkì. Ó jẹ́ pàtàkì. Ìkejì tá lè ṣe ni pé it's okay to cry. Kò sí tí nǹkan bá dùnyàn, èèyàn á sunkún. Ṣùgbọ́n ẹ má jẹ́ kẹ́kún yẹn má jẹ́ kó pọ̀ jù. Ẹ jẹ́ kí n sọ ṣe ìyàtọ̀ wà láàrin faith àti feeling o. Ṣé rí, God is not moved by our feelings. Bá ṣe ń feel, Olúwa mo ń sunkún, Olúwa ṣe rí mi ni. Aláàánú ni, he's touched. He's touched by it. But God is only moved by his word o. Ẹ má jẹ́ ká gbàgbé. Bible sọ pé and he did to Sarah as he had said. Bó ṣe sọ pé ó máa ṣe fún Sarah, bẹ́ẹ̀ ló ṣe ṣe. Nígbà tí Hannah ń gbàdúrà, Olúwa Penny náà fi mí ṣe yẹ̀yẹ́. Olúwa kémi náà tiẹ̀ lọ́mọ. Kémi náà tiẹ̀ di abiyamọ kó tẹ̀lé sọ pé èmi náà lọ́mọ. Olúwa Ọlọ́run Ísírẹ́lì ò lè ṣe. Fẹ́mi náà lọ́mọ. Kó rogún mi kó tó mọ́ kó má máa fi mí ṣe yẹ̀yẹ́ mọ́.
kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan kan. Why? Because he was not praying according to the will of God. Kò síbi tó wà ní ọ̀rọ̀ Ọlọ́run pé tẹ́lẹ̀ kan máa fi mí ṣe yẹ̀yẹ́ torí bẹ́ẹ̀ kan Ọlọ́run fún mi lọ́mọ. Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Nǹkan tó Ọlọ́run bá sọ nìkan lọ́lọ́run máa ṣe. God was touched. Ó wà touched wípé Hannah was feeling bad. He can be touched. So it's okay to cry, but ẹkún yẹn òun kọ́ ló máa yí nǹkan padà. Ọ̀rọ̀ Ọlọ́run, the will, ìfẹ́ Ọlọ́run, ká gbàdúrà ìfẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n nígbà tí Hannah yí àdúrà rẹ̀ padà tó sọ pé Olúwa tó bá fún mi lọ́mọ, mo máa fi fún ọ láti máa bá ẹ ṣiṣẹ́ kó máa ṣiṣẹ́ wòlíì. Ọmọ mi wá ti sọ láàárọ̀ yìí, iṣẹ́ yẹn pọ̀. The harvest is plenty, but kò sọ́mọ tó máa ṣiṣẹ́ rẹ̀. Wíìlì Ọlọ́run nìyẹn. Olúwa ń wẹ tó máa ṣiṣẹ́ fún. Hey, okay, you want to give me? That is according to my will. Bible sọ pé and the following year, Hannah gbọ́mọ wá láti wá fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So it's okay to cry. Mi sọ pé àṣà tó ń wò mọ bí nǹkan yìí ṣe ń dùn mí tó ni. Mo mọ̀ pé ó ń dùn wá lóòótọ́. It's okay to cry. Ṣùgbọ́n kí igbe yẹn kó má pọ̀ jù. Ẹ jẹ́ ká lọ fi ọ̀rọ̀ Ọlọ́run ká lọ fi gbàdúrà. Ká fi ọ̀rọ̀ Ọlọ́run ká fi gbàdúrà. Ká máa rántí wípé God is not moved by our feelings o. He's only moved by his word o. David yìí fún rẹ̀ ló sọ wípé ẹkún lè dúró fún alẹ́ kan ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. It's okay to cry, but when we take it to God, láàárọ̀ ayọ̀ ń bọ̀ lórúkọ Jésù. Ìkẹta ni wípé ìkẹta tí David ṣe ni wípé lẹ́yìn tí David ti gbàdúrà tó ti ní àlàáfíà, tó ti ní change of heart, tó ti ṣe àtúnṣe ọkàn rẹ̀, tó tújú ká, David wá sọ fún gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tó wà lọ́dọ̀ David. Ṣé rí ìyàtọ̀ wà láàrin sin àti iniquity. Sin ẹ̀ṣẹ̀, ẹni tí ò mọ Ọlọ́run lè ṣẹ̀, ó kàn ṣẹ̀ freely ni torí kò mọ Ọlọ́run. Ṣùgbọ́n iniquity, ẹni tó mọ Ọlọ́run tó sì máa pé kan tóun fẹ́ ṣe yí ẹ̀ṣẹ̀ ni o. Ìyẹn ni pé àwọn atajọ ń lọlé Ọlọ́run ṣùgbọ́n nǹkan ẹ̀ṣẹ̀, oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ni wọ́n. Òní Bible ń pè ní iniquity. So David sọ pé ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀, ẹ̀yin tẹ́ ń commit iniquity, tẹ́ jẹ́ kí n pa òfin Ọlọ́run mọ́, mi ìfẹ́ yín mọ́, ó lé gbogbo wọn kúrò. Mi ò fẹ́ ṣe Ọlọ́run mọ́ torí mo ti ẹ̀ṣẹ̀ tóun ti rí, tóun rí jìyà ẹ̀, òun tó fẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́. Òun ti rí pé ẹni tó bá ṣẹ̀ ó máa jẹ̀yà ẹ̀. So I don't want any one of you, get away from me, gbogbo yín ọ̀tá lẹ jẹ́ fún mi nítorí ẹ̀ jẹ́ kí òun ṣìnà, ẹ̀ jẹ́ kóun gbọ́, ẹ̀ jẹ́ kóun tẹ̀lé òfin Ọlọ́run. David ní ẹ kúrò lọ́dọ̀ mi gbogbo ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀. So àtúnṣe tó dára jùlọ ni pé tá bá ti tún ọkàn wa ṣe, ká yapa fún àwọn èèyàn búburú, àwọn tó ń múyàn dẹ́ṣẹ̀. Ẹ jẹ́ kéèyàn yapa fún wọn, ká má sọ pé òun náà ṣe bó ṣà ń lọ church, minister of God ni, ajẹgbódò tó ń wẹ́ni kúnra ni wọ́n o. Ẹ jẹ́ ká yapa fún wọn, pátápátá. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ jẹ́ ká sáré ka Psalm 6. Psalm 6, àdúrà nígbà ìyọnu, nígbà ìpọ́njú òní. Mo sọ fún wa pé penitent the first one, ìkíní nínú àwọn sáàmù ìkorò Dávidi. Ẹ lè sọ pé nígbà ẹkún Dávidi, lamentation nẹ̀, àbí nígbà tí Dávidi ṣọ̀fọ̀, méje ni wọ́n. This is the first one. Ó sì kù mẹ́fà ká tó parí ìwé Psalm. So ní verse 1, Dávidi sọ pé Olúwa má ṣe bá mi wí nínú ìbínú rẹ. Olúwa ò ní bá wa wí nínú ìbínú rẹ o. Ẹni tọ́lọ́run bá wí nínú ìbínú rẹ kò kì í dúró rojọ́ o. Ṣé rántí Dátàn, Kórà àti Abiram, ilẹ̀ ńlá ni ó gbé wọn mì ní o. Ẹni tọ́lọ́run bá bínú sí, ọba tọ́lọ́run bínú sí, níṣẹ́ ló lọ jẹ koríko, ó lọ ń bẹ́ ẹranko, ó lọ bá ń jẹun nínú igbó ni o. Àní rí ìbínú Ọlọ́run lórúkọ Jésù. Nígbà tó bínú sí Sọ́ọ̀lù, ìgbẹ̀yìn Sọ́ọ̀lù ó burú ju ìbẹ̀rẹ̀ ayé Sọ́ọ̀lù. So David sọ pé Olúwa, I know you, mo mọ̀ wá ẹ́, má bá mi wí nínú ìbínú rẹ Olúwa. Kí ìwọ kí ó má ṣe nà mí ní gbígbóná ìbínújẹ́ rẹ. Mo mọ̀ pé ó ti bínú, ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀, èmi gan mọ̀ pé kò dára. Èmi fúnra mi gan mọ̀ the guilt is there. Ṣùgbọ́n Olúwa jọ̀ọ́, má bá mi wí nínú torí ìbínú Olúwa, ìbínú Ọlọ́run ò dá o. Ẹni tí Ọlọ́run bá bínú sí,
ta ló fẹ́ gbà? Kò sí. Pé Olúwa má ṣe bá mi wí nínú ìbínú rẹ. Ní Jeremiah 10 verse 24, Jeremiah 10 verse 24, prophet Jeremiah ó fún rẹ̀ gan sọ fọ́lọ́run nígbà tó ń fún rẹ̀, ó ní Olúwa kìlọ̀ fún mi, mo fẹ́ kó kìlọ̀ fún mi, ìwọ kìlọ̀ fún mi Olúwa. Ó ní ṣùgbọ́n ní ìdájọ́ ni o, just do it in judgment. Má ṣe nínú ìbínú rẹ, torí tó bá ṣe nínú ìbínú rẹ, ó lóun ti di asán nìyẹn, he is a gunner. Ó ní ìwọ ṣàrọ̀ra bá mi wí, it's okay, kìlọ̀ fún mi màá gbọ́, ìwọ kìlọ̀ fún mi, ṣùgbọ́n rọra ṣe ní ìdájọ́ rẹ ni o, má bínú sí mi, torí Jeremiah ti rí àwọn tọ́lọ́run ti bínú sí. Pé so òun Dáfídì ṣe sọ pé Olúwa má bá mi wí nínú ìbínú rẹ, má ṣe nà mí ní gbígbóná ìbínú rẹ Olúwa Ọlọ́run. Ẹ rí pé Olúwa tí Dáfídì ń pè, torí Dáfídì ò kì í lo orúkọ Olúwa anyhow. Dáfídì máa lo orúkọ Olúwa tó ní í ṣe pẹ̀lú àdúrà tó ń gbà. Ẹ rí pé capital wọ́n spell ẹ̀, tán bá ti spell Ọlọ́run Lord Lord uppercase bẹ́ẹ̀ yẹn ti mọ̀ wípé Yahweh ni, but wọn kì í fẹ́, àwọn Hebrew kì í fẹ́ pé Yahweh ni, ìyẹn àwa Kristẹni á sọ pé Jehovah, ìyẹn ni ọba tó lágbára lórí ohun gbogbo, ọba tó ní ohun gbogbo, ọba tó dá ohun gbogbo, ọba tí ohun gbogbo ń bẹ ní ìkáwọ́ rẹ̀. So ẹ lè bá máa pè ní kọ̀ọ̀kan, ó lè jẹ́ Jehovah Jireh, ó lè jẹ́ Jehovah Nissi, ó lè jẹ́ Jehovah Tiskenu, ó lè jẹ́ Jehovah Adonai. I mean ó pọ̀ lọ, but the main thing ni pé Jehovah is the one that knows all things, that have power over all things, that control all things. Ọlọ́run tí Dáfídì yẹn appeal sí ní chapter 6 nìyẹn. Ẹ̀dẹ́ ẹ̀rí pé ṣe ló ń pe Jehovah yẹn léraléra ni, ó ń pè ní. So ní verse 2, ó ní Olúwa ṣàánú fún mi. Àánú lẹ́lẹ́ṣẹ̀ máa ń jẹ o. Àdúrà kan tẹ́lẹ́ṣẹ̀ lè gbà ní wípé Olúwa ṣàánú fún mi. Torí is his character, ìwà Ọlọ́run ni. As a matter of fact, that's who God is. Aláàánú lọ́lọ́run. Ó jókòó sórí ìtẹ́ àánú ni. So tá bá ti wá, tá bá béèrè fún àánú, you are asking for his will. Ohun tọ́lọ́run fẹ́ ni, that is his will. So David sọ wípé Olúwa ṣàánú fún mi nítorí àìlera mi. Ṣẹ̀rí David ti sick o, kò sẹ́ni tó wọn fàìsàn ṣe fún rẹ̀ ló sick o, nítorí àìlera mi. Ó ní Olúwa mú mi lára dá nítorí tí ara kan egungun mi. Ara kan egungun Dáfídì, gbogbo nǹkan kò rí bó ṣe yẹ kó ṣe rí. So David is now appealing to God wípé Olúwa ṣàánú fún mi. Lamentations 3:22-23, very common scriptures. Lamentations, ẹkún Jeremiah orí 3 from 22-23. The steadfast love of the Lord never ceases. His mercies never come to an end. They are new every morning, new every morning. Great is thy faithfulness, O Lord. Great is thy faithfulness. Ilẹ̀ àánú Olúwa kò kì í ṣú, aláàánú lọ́lọ́run. Àánú ẹ̀ lójoojúmọ́, lọ́tún ọ̀tún ni. Àánú Olúwa kò kì í tán. So we can always appeal to that. We can always ask God, Olúwa mo ti ṣẹ̀ lóòótọ́, mo ti ṣe kan tí ò yẹ kí n ṣe. Olúwa ṣàánú fún mi. Olúwa ṣàánú fún mi. Olúwa sì ṣàánú fún wa lórúkọ Jésù. Verse 3, ó ní ara kan ọkàn òun. Problem méjì ni David ní chapter 6. Ọ̀tá méjì ni. Ọ̀tá kan òun ni ọkàn David fún rẹ̀. Enemy within ni mo pè, ọ̀tá inú, enemy within. Ó tún wá ní àwọn ọ̀tá tí ìta wa ṣe máa débẹ̀. Ó láwọn ọ̀tá àwọn ẹlẹ́ṣẹ̀ tó yẹ pé àwọn ló influence ẹ̀ láti ṣe nǹkan tí tó lòdì sófin Ọlọ́run. Àwọn yẹn wà ńbẹ̀. But ọ̀tá tó lágbára jù tó ń bá David jà lọ́wọ́lọ́wọ́ ní chapter 6 òun ni ọkàn David o. Ó ní ara kan ọkàn mi gógó pẹ̀lú, ṣùgbọ́n ìwọ Olúwa yóò ti pẹ́ tó.
how long Olúwa lè ṣe máa ṣàánú fún mi? Mo ti ṣẹ̀ṣẹ̀ yìí, mo ìjìyà ẹ̀dẹ̀ tí ó ti ṣẹlẹ̀, ó ti jìyà already. Ṣé báyìí lòun ṣe máa wà títí ni Olúwa? Pé Olúwa ṣàánú fún mi, ṣàánú fún mi, Olúwa. So ní verse 4 la máa fi mọ̀ pé nítorí ẹ̀ṣẹ̀ òun lọ́lọ́run ṣe fi Dávìdì sílẹ̀ lákòókò yìí. Torí Dávìdì wá ń sọ pé Olúwa padà, ìyẹn ni pé Olúwa ti kúrò. Ṣé mọ̀? Ó ní my hand is not short that I cannot save you. Ó ní but your iniquity, ẹ̀ṣẹ̀ rẹ, ó ti separate èmi àti wọ́. Tẹ́ṣẹ̀ bá ti dé, Ọlọ́run ò kì í dúró ń bẹ̀. So nígbà tí Dávìdì ti ṣẹ̀ gbogbo, tó ti kó gbogbo ẹ̀ṣẹ̀ yìí tó ti ṣẹ̀, Olúwa dẹ̀ rọra fi Dávìdì sílẹ̀. You just have your own, má ṣe títí ẹ, má gbéra ẹ. So Dávìdì wá ń sọ wípé Olúwa padà, Olúwa padà, padà Olúwa, gba ọkàn mi là, gba ọkàn mi Olúwa, gbà mí là nítorí àánú rẹ. Mo mọ̀ pé mo ti ṣẹ̀, ṣùgbọ́n ṣàánú fún mi Olúwa, ṣàánú fún mi, aláàánú ni ọ́ Jésù, ṣàánú fún mi. James chapter 2 verse 13 ó sọ pé àánú máa ń ṣògo lórí ìdájọ́. Kò sí bí ìdájọ́ yẹn ṣe lè ṣẹlẹ̀ sí, tá bá béèrè fún àánú, Olúwa máa ṣàánú, aláàánú lọ́lọ́run, Olúwa máa ń ṣàánú. Tá bá ti gbàdúrà títí tó di pé àrí nǹkan, jẹ́ ká máa béèrè fún àánú. Nítorí àmọ́ ibi tí wàhálà ti wá, nǹkan tó ń fa ìdíwọ́ ìdènà fún àdúrà. So all we can do is Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi, Olúwa sì dáhùn, Olúwa sì dáhùn. So ní verse 5 David wá ń sọ wípé nítorí tí kò sí ìrántí rẹ nínú òkú. Àwọn èèyàn ti máa ń misinterpret verse yìí o. Ó ní nítorí kò sí ìrántí rẹ nínú òkú. Nínú òkú ta ni yóò dúpẹ́ fún ọ? Nítorí kò sí ìrántí rẹ nínú ikú ni David ń sọ. Torí àwọn èèyàn máa ń sọ pé David ò believe in afterlife. Nǹkan tí David ń sọ kọ́ nìyẹn o. David ń sọ wípé because a dá wa láti máa yin Ọlọ́run ni, ìdí tó Olúwa dá wa fún nìyẹn, you know, to show forth his praises. That's why he created us. Pé Olúwa tóun bá lọ, tóun bá kú, òun ò ní lè máa yìn ọ́ nínú ìsàkú mọ́. Nítorí tóun bá kú sínú ẹ̀ṣẹ̀, tó ló wà nínú ẹ̀ṣẹ̀ báyìí. Tóun bá kú sínú ẹ̀ṣẹ̀, àkùsà jíǹde, ikú kejì ló máa tún face. So -1 ẹ tó máa praise Ọlọ́run nìyẹn. I don't want to be -1, Olúwa, mi ìfẹ́ kú sínú ẹ̀ṣẹ̀. Ìkan tí David ń try àti sọ nìyẹn wípé Olúwa, má jẹ́ kí n kú before my time. Torí tóun bá kú before time òun ò ní lè yìn ọ́ mọ́. Ṣé yẹ̀pẹ̀ lè máa yin Ọlọ́run ni? Pé kò possible, ṣe mọ̀. Mo rántí orí kan tá máa ń kọ pé èrè kí ló lè jẹ́ fún mi nígbà tí mo bá ti wọnú ilẹ̀ lọ, erùpẹ̀ ilẹ̀ kò lè yìn ọ́ lógo bàbá mi mọ́. So David ìṣàpọ̀lọ́gbọ́n ni ó ń tún àti appease sí ìfẹ́ Ọlọ́run. Torí ìfẹ́ Ọlọ́run ni pé ká máa yin Ọlọ́run. Tó bá ń gbàdúrà, ó máa ń to kéèsì ẹ̀ ni. Ìfẹ́ Ọlọ́run ni pé ká lè máa yin Ọlọ́run. Nǹkan tó dá wa fún nìyẹn. So David ń tún àti sọ pé Olúwa, mo fẹ́ máa yìn ọ́. Èmi fẹ́ máa yìn ọ́ lórí ilẹ̀ alààyè. But tóun bá lọ kú sásìkò yìí, inú ẹ̀ṣẹ̀ lòun máa kú sí. Tóun bá sì kú sínú ẹ̀ṣẹ̀, ikú kejì ni. Ó mì pé àti láyé àti lọ́run òun ò lè yìn ọ́ mọ́ nìyẹn. Pé má jẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ Olúwa, má jẹ́ n kú ṣáájú àkókò mi. Nǹkan tí David ń sọ ní verse 5 nìyẹn. Ní verse 6 ó ní agara ìkérora, ó ló tiẹ̀ wá dá òun big time. Ó ní agara ìkérora, ó ń dá òun ní gidi ni. Ó ní ní òru ó máa ń sunkún ni, pé gbogbo pílò, gbogbo bẹ́ẹ̀dì òun lomi máa ń kún nítorí omi ojú òun. Ṣé mọ̀ pé poetry ni, so wọ́n pọ́n lé ni, ṣé mọ̀. Ìpín yẹn ni, but ó ń sunkún lóru. That is the most important thing. Pé òun sunkún lóru. Ó lóun fi omijé, òun fi ń rin ibùsùn òun ni. Níṣe ló ń sunkún pé Olúwa, how long gbogbo consequence ẹ̀ṣẹ̀ yìí ó pọ̀ fún òun láti bíà. Ṣùgbọ́n nígbà tí ó rí Báṣẹ́bà, David ò rò, kò tiẹ̀ rò, kò rò àtọ́làtọ̀. Nígbà kan ó tún bí wọ́n máa sọ fún mi pé ìyàwó ìránṣẹ́ rẹ ni. Ó ní lọ mú wá, she's a beautiful woman. Obìnrin yìí tún lóyún,
ó tún sọ fún Dávidi pé òun lóyún. Dávidi ní ó yá ẹ lọ bá mi mú ọkọ ẹ̀ wá. Dávidi tún ní pé kọ́kọ́ lọ bá ṣe, ọkọ lòun ò lè lọ lé, wọ́n ṣe Ọlọ́run lọ́wọ́ lójú ogun. Dávidi ní òkè tí ò bá fẹ́ lọ báyàwó yìí ṣe ká lè parọ́ pé òun ló lóyún, ó yá ẹ mú lọ pa. Dávidi ó tún fún wọn lẹ́tà, ọkùnrin yẹn ló mú lẹ́tà lọ tí wọ́n fi pa. This is a man after God's heart o. Ta ló mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ lè wà lọ́kàn Dávidi? So consequence ẹ̀ wá dé nsìn, ó wá ti wá pọ̀ jù fún Dávidi wípé Olúwa eléyìí pọ̀, agara ìkérora ó ló dá òun. Ó ní ní òru gbogbo lòun kàn gbogbo ẹ ní òun, ó fi fo ní ojú bí pé ojú omi ni o. Omi kún bẹ́ẹ̀dì òun ni omi ojú. Mo ń fi omijé mi rí ibùsùn mi. Olúwa ṣàánú fún mi, ṣàánú fún mi. Òun náà ló sọ Psalm 30 verse 5 o pé bí ẹkún bá pẹ́ di alẹ́ kan, ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. So David is appealing to the mercies of God. Nísìnyí pé mo mọ̀ pé mo ti ṣẹ̀, ṣùgbọ́n àánú lẹlẹ́ṣẹ̀ ń jẹ. Olúwa ṣàánú fún mi. Ní verse 7 ó wá sọ pé ó ní ojú mi bàjẹ́ tán nítorí ìbìnújẹ́, ó di ògbó tán nítorí gbogbo àwọn ọ̀tá mi. Now Psalm 7 ó wá mú problem number 2, ó wá di ẹ̀ mọ́. The first one ó ní enemy within, ọ̀tá inú tó jẹ́ kí Dávidi tiẹ̀ ṣe gbogbo nǹkan yẹn, àti guilt tó gbé sọ́kàn tí gbogbo ọkàn Dávidi tó le koko tí Dávidi tó fi ṣàìsàn. Ọ̀tá number 1 nìyẹn. Ọ̀tá ti ta, ó ní the second one, ó ní àwọn ọ̀tá òun ló jẹ́ kójú òun pọ́n, tójú òun wá fi di ògbó. Òun ò tí ìdàgbà bọ̀ ojú òun ti rí bí ti arúgbó, gbogbo nǹkan ti yí padà tó dípò òun ti sunkún. Ẹkún yẹn kò dẹ̀ solve any problem. Unfortunately, God is touched by it, but God is not going to go move Ọlọ́run. He's only moved by his word. He's only moved by his word. So lẹ́yìn tí David ti wá gbàdúrà yìí tán o, níṣe ni immediately níṣe ló ní confidence, ìgboyà dé, ó tú ọkàn ara ẹ̀ ṣe pé enough is enough. Mi continue pẹ̀lú bí eléyìí mọ́. God is a good God. Aláàánú lọ́lọ́run. David yí ọkàn ara rẹ̀, ó dẹ̀ yí padà immediately after verse 7. The next thing tó máa sọ ní verse 8 ni pé ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ yìí ẹ kúrò lọ́dọ̀ mi. Ẹ lọ kúrò lọ́dọ̀ mi gbogbo ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀, nítorí tí Olúwa ti gbọ́ ohùn ẹkún mi. Ó ní confidence yẹn wípé tí mo bá ti gba àdúrà, tí mo sì gbà gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, Olúwa máa ń gbọ́ ẹkún mi. Kí ló wá dé tí David ò tètè gba àdúrà yẹn tó fira ẹ̀ sílẹ̀ tí gbogbo ọkàn rẹ̀ tó wúwo títí tó fi dípò di àìsàn sí lọ́rùn? So nǹkan tá à ń tú àti sọ lénìí nìyẹn wípé nǹkan kíkan tó lè wà nínú ọkàn wa tó lè heavy, tó lè ṣe ẹ jẹ́ ká let go. Mo gbọ́ testimony ìyàwó pásítọ̀ kan ní Sunday. Ó ṣe IVF nígbà 3, ó tún ṣe wọ́n ní straight mi mọ nǹkan tó ń pè bí wọ́n sọ pé wrong transfer gbà 5. So ó ti wá sùn, ọkàn ẹ̀ wá bàjẹ́ nígbà tí the third one tún fail, tó dẹ̀ ti ṣe 5 transfers tó wrong pé after all wọ́n ń sin Ọlọ́run. Kí ló wá dé? Gbogbo ẹ̀ ti sùn wípé that is it. Ọkàn ẹ̀ ti heavy, ó ti wá jẹ́ kí àìsàn ó wá jẹ́ kó bò mọ́lẹ̀. But ó gbọ́n pa ìyàwó pásítọ̀ mìíràn tó jẹ́ wípé ó ṣe IVF 8 pẹ̀lú surgery 6. Nígbà tó wá ṣe the 8th one, ìkẹjọ ló ṣẹ̀ wá ní ọmọ. Ọlọ́run dẹ̀ fún lọ́mọ ọkùnrin. Ìyàwó pásítọ̀ yẹn, and she's looking good. Tí ò bá tán bá sọ pé wọ́n ṣe irú nǹkan bẹ́ẹ̀ kò tiẹ̀ lè mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀. Ló wá ní pé ta ni ìyàwó pásítọ̀ yẹn fún un nọ́mbà ẹ̀. Wọ́n fún un nọ́mbà, wá pé ìyàwó pásítọ̀ yẹn wípé òun gbọ́ pé ẹ ṣe IVF 8, surgery 6 yẹn ní wọ́n ní ẹ̀dẹ̀ tí wá lọ́mọ ọkùnrin sìn. Ó ní bẹ́ẹ̀ ni. Ó ní báwo lẹ ṣe ṣe? But how were you able to cope? Báwo lẹ ṣe cope? Ó ní it's just a matter of time because God is faithful. Pé òun ò gbé sọ́kàn rárá, òun kàn lọ ń ṣe ni. Òun mọ̀ pé God is faithful. Òun mọ̀ pé nígbà ó máa ṣẹlẹ̀, it just has to happen. God is a good God. Pé so òun á lọ ṣe, òun á dẹ̀ dìde. Òun ò kì í jẹ́ kó mú òun mọ́lẹ̀. Òun sick. Tó bá ti ṣe tó bá ti fail, ó dẹ̀ tún continue. Ó ṣe Ọlọ́run lọ. Eventually 8th time,
lọ́lọ́run dẹ̀ gbọ́ àdúrà rẹ̀. So obìnrin yẹn ó wá tújú ká, ńṣe ló tújú ká pé gbogbo the sickness everything this ó pòórá ni o. The next one tó dẹ̀ wá máa lọ ṣe ìkẹrin ó dẹ̀ wá mú, ó dẹ̀ wá fi bí ọmọ. Ó la gbọ́ testimony ẹ̀ ní Sunday. So tó bá jẹ́ pé kò tújú ká àbí kò gbọ́ testimony ẹni yẹn tọkàn ẹ̀ kàn pòrúurú síbẹ̀, ṣe mọ̀, á tún wá offended nínú Ọlọ́run yẹn gan ló burú jù. Aláwọn ń sin Ọlọ́run, kò sí nǹkan tó wọ́n gbà sí. So ẹ jẹ́ ká tújú ká tún ọkàn wa ṣe. God is a faithful God. It doesn't matter what you are going through. It's a matter of time. It's a matter of time. Olóòótọ́ lẹni tó ṣèlérí, ó sì máa mú wá sí ìmúṣẹ. So ọkàn Dáfídì ti balẹ̀. Dáfídì ó ti ní confidence. Ìṣe ló ní ẹ̀yin ẹlẹ́ṣẹ̀, ẹ kúrò lọ́dọ̀ mi, ẹ má fi ti yín kó bá mi. Psalm 119 verse 115. Psalm 119 verse 115. Ó ní kúrò lọ́dọ̀ mi ẹ̀yin olùṣe búburú, èmi ó sì pa òfin Ọlọ́run mi mọ́. Mo fẹ́ pa òfin Ọlọ́run mi mọ́. Wọ́n jọ ń lọ lé Ọlọ́run ni o, ṣùgbọ́n oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ni wọ́n. Àwọn ò bẹ̀rù òfin Ọlọ́run, kò mátà. Kìrìsìtẹ́nì ni wá, wàá dẹ̀ máa sọ pé bí a ti tiẹ̀ yàtọ̀, ṣèbí kan náà ni wá. À ń ṣe kan náà o. Ẹni tó ń gbé ìgbé ayé mímọ́ àtẹni tó ń ṣe iṣẹ́ ẹ̀ṣẹ̀, à kì í ṣe kan náà o. À ń ṣe kan náà. Dáfídì lé gbogbo wọn kúrò torí Jésù Kristi sọ Matthew chapter 7 verse 23. Jésù sọ ní Matthew chapter 7 verse 23. Ó ní èmi kò mọ̀ yín rí o, ẹ kúrò lọ́dọ̀ mi ẹ̀yin oníṣẹ́ ẹ̀ṣẹ̀. Ẹni tó bá ti ń ṣe ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá, òun ló jẹ́ iniquity o. Ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá, ó mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni, but it's okay and you go and still commit it. Tọ́mọdé sọ pé Kìrìsìtẹ́nì dàbà sọ pé Kìrìsìtẹ́nì ni ẹ́. You know you are not a Christian. Somebody is deceiving somebody. Torí Jésù sọ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ òun máa ní pé kán kúrò ní ọ̀dọ̀ òun. So verse 9, Dáfídì wá ń sọ wípé Olúwa gbọ́ ẹ̀bẹ̀ mi. This is confidence, faith ìgbàgbọ́ ni nísìnyí. Ìgbàgbọ́ ti wá dé. Olúwa gbọ́ ẹ̀bẹ̀ mi, Olúwa yóò gba àdúrà mi. Olúwa máa gbọ́, Olúwa ń gbọ́ àdúrà. Faith ìgbàgbọ́ ni wípé mo ti gba àdúrà, Olúwa sì ti gbọ́. Dáfídì máa ń ní expectation, bí àwọn dádì wa ṣe sọ láàárọ̀. Dáfídì máa ń ní expectation pé tí n bá ti gba àdúrà, Olúwa máa ń gbọ́. Olúwa sì ń gbọ́ àdúrà lóòótọ́. John chapter 5 verse 14. Jòhánù orí 5 ẹsẹ̀ 14. Ó ní èyí sì ni ìgboyà tí àwa ní níwájú rẹ̀, pé bí àwa bá béèrè ohunkóhun bí ìfẹ́ rẹ̀, as long as tó bá ti jẹ́ pé bí ìfẹ́ rẹ̀ ni o, òun gbọ́ àdúrà. Olúwa kọ́ fún mi nílé, Olúwa mo fẹ́ iṣẹ́ yìí, Olúwa ṣe gbogbo yẹn. Irú àdúrà t'Ọlọ́run gbọ́ kọ́ nìyẹn o. Ṣùgbọ́n Olúwa mo fẹ́ ra luxurious bus, Olúwa ó wù mí. Mo fẹ́ ká máa fi kó àwọn èèyàn lọ sí káàmpù. Mo fẹ́ ká máa lọ fi kó ibi tí ìsọjí bá wà. Mo fẹ́ ká máa fi kó àwọn èèyàn lọ, àwọn tó ń lówó. Mo fẹ́ ká lè máa wọrú ẹ̀. Now you are praying the will of God. You see? So tá bá ti gba àdúrà, tó bá ti jẹ́ pé ìfẹ́ Ọlọ́run ni, Olúwa ń gbọ́ àdúrà. Ká máa rántí wípé he did unto Sarah as he has said. Tó bá ti jẹ́ pé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, Olúwa máa mú wá sí ìmúṣẹ. Verse 10, ó wá sọ wípé ẹ̀yin ọ̀tá mi ẹ gbọ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sóhun, ẹ̀yin tẹ́ ràn òun lọ́wọ́ nínú gbogbo àṣìṣe òun. Ó ní ojú máa ti gbogbo yín ni o. Ó ní ojú yóò ti gbogbo àwọn ọ̀tá mi, ara yóò sì kan wọ́n gógó. Bí aláṣẹ ń kan òun gógó yìí, bẹ́ẹ̀ aláṣẹ máa kan gbogbo àwọn ọ̀tá òun gógó. Ó ní wọn ó padà, ojú yóò sì tì wọ́n lójijì. Ojú máa ti gbogbo àwọn ọ̀tá mi lójijì ni o. Ó kàn máa come upon them ni, láì mọ̀, láì lérò, láì tiẹ̀ expect ẹ̀. So David is saying, get away from me, you workers of iniquity. Torí gbogbo ọ̀tá mi ló máa dààmú o. Pẹ̀lú ìtìjú òun ni àwọn ọ̀tá mi máa bá lọ. Ẹ jẹ́ kí n conclude pẹ̀lú pé irú ẹrù wo òun lèèyàn tiẹ̀ ń gbé tó ń jẹ́ kí èèyàn wá heavy, tí gbogbo sóòlù wá heavy, tó bá di pé kò tiẹ̀ ayé ti sún ẹni yẹn gan, gbogbo nǹkan tiẹ̀ ti sún. Ẹ wò lẹ́ni tẹ́ ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, mo fẹ́ kẹ́ ẹ tújú ká lórúkọ Jésù. Tẹ́ bá ti tújú ká, Olúwa á sì mú yín láyà lé. Ìwé Hebrews 12 verse 1.
Hebrews 12 verse 1 ó ní nítorí bí a ti fi àwọn mọ́mí ẹ bá mi kà á mọ̀ àwọn mi ní Sálọ́mọ ní Yorùbá Hebrews 12:1. Nítorí náà bí a ti fi àwọn sọ́mọ̀ tí ó kún tó báyìí fún àwọn ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọrùn láti dì mọ́ wa, kí a sì máa fi sùúrù súré ìje tí a gbé ka iwájú jù wá ẹ jọ̀ọ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó máa ń dì mọ́yàn ká parọ́ díẹ̀ ń bí ká parọ́ díẹ̀ ń bẹ̀ yẹn ká ṣe léyìí ká ṣe yẹn ká sọ pé it's okay you know kìrìsìtẹ́nì ṣerú ẹ̀ ayé ṣerú ẹ̀ ayé ò ṣerú ẹ̀ nípa tọlọ́run this God is a holy God ṣe rí Sam David ní àwa ká pera wa ní kìrìsìtẹ́nì lórílẹ̀ ń bá wí ọ̀tọ̀ ní tẹ́lẹ́ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ ò tẹ̀ tí ì mọ Jésù rárá so àánú wà àánú ẹlẹ́ṣẹ̀ máa fayé ẹ̀ fún Jésù ṣùgbọ́n ẹni tó rò pé kìrìsìtẹ́nì lòun tó jẹ́ pé oníṣẹ́ ẹ̀ṣẹ̀ ni iniquity ẹ̀ṣẹ̀ àmọ́mọ̀dá ó mọ pé ẹ̀ṣẹ̀ ni ó dẹ̀ lọ ń ṣe anyways and tó bá dẹ̀ tún dé church pàápàá ó tẹ̀lé jẹ́ ìránṣẹ́ Ọlọ́run mo lè kàn bí a minister of God ó dẹ̀ mọ̀ pé ìwà tẹ̀ṣẹ̀ ẹjọ́ ń sùn ẹjọ́ ń jì ní Olúwa sì kórìíra ẹlẹ́ṣẹ̀ Jésù ní ẹ tó bá ń ṣe iniquity ó mọ ní kó kúrò lọ́dọ̀ ni pé mi ò mọ̀ ọ́ rí ni ó lè má jèrè ọkàn fọlọ́run ó lè má ṣe gbogbo ẹ̀ ó lè dá chọ́ọ̀chì sílẹ̀ ṣùgbọ́n tó bá ti ń fi iniquity ṣeré ẹ̀ṣẹ̀ àmọ́mọ̀dá Jésù ní màá sọ wípé mi ò mọ̀ ọ́ rí ni lọ́jọ́ náà so ẹ jọ̀ọ́ gbogbo àwọn wéètì wọ̀nyí àwọn ẹrù wọ̀nyí ẹ jẹ́ ká já wọn sílẹ̀ ẹ jẹ́ ká kó wọn sílẹ̀ pátápátá ká ṣe àtúnṣe ọkàn wa báwọn ìyá wa ṣe sọ láàárọ̀ àtúnṣe ọkàn ó ní mo fẹ́ ká mú lọ lélẹ̀ ni o ká ṣe àtúnṣe ọkàn wa ká lọ tú ọkàn wa ṣe ọkàn mi yìí ṣó tiẹ̀ ń ṣèfẹ́ Ọlọ́run ṣé ọkàn kí ló wà nínú ọkàn mi yìí gan torí ọkàn yìí wà deceptive ó ń tàn yàn o kéèyàn kàbí ara wa kí ló wà nínú ọkàn mi yìí ṣọkàn mi yìí ṣó ń ṣèfẹ́ Ọlọ́run ni kí ló wà nínú ọkàn mi yìí gangan tí kò kì í jẹ́ kí n ṣèfẹ́ Ọlọ́run ní gbogbo ìgbà ká dì pẹ̀lú ẹ̀ ká ṣe àtúnṣe ká padà wá sọ́dọ̀ Olúwa aláàánú lọ́lọ́run aláàánú ni Jésù ó sì máa tún ṣàánú fún wa á sì tún gbà wá àtẹni tó bá jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ paraku tiẹ̀ ní ó tiẹ̀ fìgbà kan mọ Jésù Kristi rí you are just painting the world red ní tí ẹ kàn ṣe bó ṣe wù wọ́n ni eléyìí tó bá wá is everything goes oore ọ̀fẹ́ wà fún ọ lọ́jọ́ ìní ìwọ náà gba Jésù Kristi ní ìbẹ̀rẹ̀ ọ̀tun pẹ̀lú Jésù Kristi tọ́ ọ wò ní kò sì rí i pé rere lolúwa àtẹni tó fẹ́ ṣe àtúnṣe àtẹni tó jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ni ìwọ fún rẹ̀ gan mọ̀ pé o kàn ń lọ chọ́ọ̀chì ni you are not a born again ìwọ mọ̀ tí ìpè bá dún lé ní pín o mọ̀ pé ò ní lọ you know it so oore ọ̀fẹ́ wà fún ọ láti fàyè rẹ fún Jésù láti ṣe àtúnṣe lọ́jọ́ ìní Olúwa á sì fàánú á sì fi dá wa lóhùn lórúkọ Jésù jẹ́ ká jọ gbàdúrà wípé Olúwa mo mọ́ra mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ nítorí tèmi ló ṣe kú ikú oró lórí igi àgbélébù dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí fi ẹ̀jẹ̀ rẹ fi wẹ gbogbo ẹ̀ṣẹ̀ mi mọ́ èmi náà fẹ́ bá ọ jíǹde bó ṣe jíǹde lọ́jọ́ kẹta kọ orúkọ mi sínú ìwé ìyè tó bá sọ pẹ̀lú gbogbo ọkàn rẹ Olúwa sì kọ orúkọ rẹ sínú ìwé ìyè àwọn áńgẹ́lì á sì máa yọ̀ lọ́run wá di ẹni òmìnira ìwọ náà wá rí pé gbogbo ọkàn rẹ á fúyẹ́ gbogbo wéètì yẹn á kúrò gbogbo ẹ̀ ló máa kúrò pátápátá inú ẹ á wá bẹ̀rẹ̀ sí ní dùn ayọ̀ Ọlọ́run á wá kún inú rẹ especially lákòókò tá a wà lákòókò àjíǹde yìí wà á rí pé ìwọ náà bẹ̀rẹ̀ sí ní máa wàásù fáwọn èèyàn ni Olúwa ṣàánú wa lórúkọ Jésù ikú oró tí ń bá kú ìyà ẹ̀ṣẹ̀ tí ń bá jẹ gbogbo rẹ̀ ló ti kó lọ Jésù Olúwa ó máa ṣe o torí
nítorí àwa lẹ ṣe jìyà. Thank you, Lord Jesus. Thank you, man. The Lord bless you all in Jesus' name.